Ṣé rí èyí tí mo fẹ́ fi hàn wá ní òní, òun náà ni ewé kan tí a mọ̀ sí ewé kọ́lé ọ̀rọ̀gbà. Wọ́n ń pè ní ewé kọ́lé ọ̀rọ̀gbà. Ewé náà ni rí ní wájú mi yìí. Ṣé rí ewé wúlò pọ̀. Àwọn aláṣìírí wọn a tún máa lò fún awọ́rò. Awọ́rò. Ṣé rí èyí tí mo fẹ́ mú wá fún wa ní òní, ó ní tí nǹkan bá ń dàrú, tí téèyàn ò rí ṣe nídìí iṣẹ́ èèyàn, tí èèyàn sì fẹ́ já ìdè kúrò lára, ewé yìí ni ẹ jẹ́ ká wá ní tútù ká gún pẹ̀lú ọṣẹ dúdú ká búyọ̀ sí. Iyọ̀ tá a bá ti wá búyọ̀ sí, ẹ wá jẹ́ ká pín ọṣẹ sí 11 sórí kàìnkàìn 11. A lè gún ọṣẹ yìí kó pọ̀, a máa bù sórí kàìnkàìn 11. A wá fi gbogbo kàìnkàìn 11 a máa fi wẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. A lè wẹ̀ lódò, a lè wẹ̀ bedroom. Kàìnkàìn 11 la máa wẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan lódò tàbí inú bedroom wa. Iṣẹ́ tó dájú ni.